oníbẹ̀rẹ̀ lórí wípé ẹni tí ó pa ẹran ní ọjọ́ kejì ọdún tí kò pa lọ́jọ́ ọdún, ṣé ẹni tó pa lọ́jọ́ ọdún yẹn ó ní ládàá ju ẹni tó pa lọ́jọ́ kejì lọ́dún? Na alhamdulillah wa salatu wa salam ala rasul. Ìbéèrè yẹn fẹ́ ṣe rẹ́gí pẹ̀lú ìbéèrè tí wọ́n béèrè nígbà ẹni béèrè pé yàtọ̀ sí ọjọ́ yídì sí àsìkò kan wà ní àwọn ọjọ́ tó kù tí a pa ẹran ní ọjọ́ méjì tó kù. Àwọn ọjọ́ méjì tó kù tí àsìkò kan wà pàtó ní ọjọ́ náà tí a pa ẹran. Àkọ́kọ́ ni pé kì í ṣe ọjọ́ méjì ló kù lẹ́yìn ọjọ́ Eidul gangan, ọjọ́ mẹ́ta ló kù. Ọjọ́ mẹ́ta ni wọ́n ń pè ní ayyamu tashrik. Àkọ́kọ́ ni wípé àsìkò wo ni a lè pẹran. Àsìkò tá a lè pẹran bẹ̀rẹ̀ láti ìgbà tí wọ́n bá ti kí èrò Eid, wọ́n bá ti kí ìrùn tán àsìkò yìí lọ òun la lè pa. Kódà a lè pẹran lálẹ́ kò sí láì fi ń bẹ̀. So ọjọ́ àsìkò tó bá wà lè pa nínú ọjọ́ yẹn, ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta àti ọjọ́ kẹrin. Àsìkò tó bá wù wá wọn lè ṣe kí ni òun la lè pẹran kẹrin ní àsìkò kan nínú kan pàtó tó bá wà tó bọ́ sí ẹ̀yìn Eidul aláǹfààní àti máa pa lọ. Bákan náà rí dáhùn sí ìbéèrè tó ń lórí pé ẹni tó pa ẹran sí ẹ̀ ní ọjọ́ kejì nínú àwọn ayyamu tashrik, ẹni pé kò pa ní yẹ́mù náàrù gangan, ìyẹn ni pé ọjọ́ ọdún gangan, ó wá pa ní ọjọ́ kejì àbí ọjọ́ kẹta àbí ọjọ́ kẹrin, ṣé lábẹ́ tó ti ẹni tí ó pa? Èyí náà nínú àwọn ọ̀rọ̀ tí àwọn àfáà sọ ni àwọn àfáà ní èyí tó fi ń dáa jù, èyí tó fi dáa jù, tó fi ń dùn jù, tó fi ń lọ́lá jù òun ni ká pa ní ọjọ́ àkọ́kọ́. Wọ́n ní kí nìdí ẹ̀? wọ́n torí pé tọ́lọ̀ ọ̀bàlíkẹ́lá bá pa wá láṣẹ ká tètè yára ṣe àṣẹ ìyẹn ló fi ń dájú. tọ́lọ̀ sọ pé wasari'u ila magfiratin min rabbikum wa jannati 'arduha as-samawati wal ardu u'iddat lil muttaqin. ọlọ́ni ẹ̀sọ́ lápá tètè yára lọ síbi wá àforíjì náà. tó ń tọ́lá pa wá láṣẹ ní ìfẹ́ ìjọ tí wọ́n ní ká ṣe wọ́n náà rọ̀ sí kí ni ká má lọ lára. àmọ́ tàbá pàǹdé kejì náà sí ẹ̀sẹ̀ mẹ́mbẹ́ wàláì kò sí ẹ̀sẹ̀ kan mú ẹ̀ torí pé àyàmù tashrik àyàmù ọdún lòun náà sọ láǹfààní àti pàǹdé kejì yẹn ìjọ kẹta àti ìjọ kẹrin wallahu a'lam. Ìbéèrè tí ọmọ yẹn á béèrè ni wípé báwo la ṣe ṣe òǹkà Dhul-Hijjah tí a fẹ́ mú tí ó ti wá lọ sí ọjọ́ Àràfá tí ó ti wá lọ bọ́ sí ìjọ ọdún gangan. Àkọ́kọ́ ni wípé oníṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ rẹ̀ kan oníṣẹ́ Ọlọ́run sọ pé sawmukum yawma tasumun wa fitrukum yawma tufṭirun wa adhakum yawma tudahhun. oníṣẹ́ Ọlọ́run ní ẹ̀rí àwẹ̀ wí òun náà níjọ́ tẹ́nu bá kò lé lórí pé kẹgbàwẹ̀. èyí pé ọjọ́ tí gbogbo yín tẹjẹ́ mùsùlùmí nínú ìlú náà tẹ bá tẹnu kò wọ́n pé àwẹ̀ bọ́ sí ní àsìkò tí ó tọ́ àwẹ̀. bákan náà ọdún ìtúnu àwẹ̀ àsìkò tí ẹnu yín bá kò lé lórí ni kìí ṣe pé gbogbo àwọn mùsùlùmí ó mú ọjọ́ kan ẹnìkan wà bẹ̀rẹ̀ yọ kalẹ̀ níjọ́ kan pé ní òtò ní òfin ìyá ńlá. bákan náà riwaya àdìsí yìí wá wà wípé wa adhakum yawma tudahhun. bẹ́ẹ̀ ni ọjọ́ ọ̀dúnra yín òun náà ni àsìkò tẹ́nu yín bá kò lé lórí láti dúnra. eléyìí mú káwọn afáà ní ìdúró lórí pé òǹkà ìdúnra yẹn náà máa bẹ nínú òǹkà tẹ́níkálùkù ó máa lò nínú ìlú kọ̀ọ̀kan fúnra wọn. èyí lè fi ṣẹlẹ̀ ní ìlú wa ní báyìí tó fẹ́ ọ̀kan nínú àwọn sultan yẹn tí wọ́n dìklẹ̀ ọjọ́ tó ṣe pé òǹkà ọjọ́ yìí ó bọ́ sí ọjọ́ Àràfà. kìíní mú fanfà wá gbẹ́ra tó nípọn but ìtí ẹnu wà ní pé ṣé ẹni ṣó ṣe khilafu sunna yẹn pé ṣó ṣe tó yapa sí sunna láà kò ṣe. àmọ́ èyí tó tẹ̀wọ̀n jù tó fi ní lẹ́mìí balẹ̀ jù òun ni pé Àràfá tá a ní ká ṣe Àràfá ìṣeṣẹ́ ìlú kọ̀ọ̀kan
àràfá yìí rìwáyà àdìsí kan bẹ pé àràfá náà ọjọ́ tí wọ́n bá ti pè níjọ́ àràfá ni. tó ijó àràfá yìí ṣé òǹkà tiwa là á lò ní àbí òǹkà ilẹ̀ Saudi tí wọ́n dìklẹ̀ pé ìjọba ìníjọ́ àràfá. àjẹ́ pé tí wọ́n lábọ̀rọ̀ lò eléyìí ni tó tẹ̀wọ̀n jù tó fi ní lẹ́mìí balẹ̀ jù. tó òǹkà tá a lò fún kínní èyí tó tẹ̀wọ̀n jù wípé ká lo òǹkà tó ṣe wípé àmọ̀ gbọ́ yẹn ni pé àmọ̀ rí sí ìjọ ni wọ́n declare ní ìjọ àràfá nílẹ̀ Saudi torí pé ìjọba wọ́n declare níjọ́ àràfá yìí ìjọ ni gbogbo àwọn mùsùlùmí wọn bẹ̀rẹ̀ níjọ́ àràfá bákan náà níjọ tí a fẹ́ ṣe ìjọ yẹn kí ni ìjọsìn náà afẹ́gbàwẹ̀ yẹ́wùmọ̀ àràfá fún àwọn tí ó bá sí ní hajj táwọn wà ní ilé tó ìjọ kejì àṣìkí ni àádùnà fóyín tó ń fi lọ́kàn balẹ̀ jù wọ́n ní pé ká dúró de òǹkà Saudi eléyìí náà àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ẹ̀sìn ní lu alọ́wọ́ yìí wọ́n sábà tẹ̀lé ìgbésẹ̀ òǹkà ìsábó fún ìṣe yìí wallahu ta'ala a'lam. à ń rí àwọn mẹ́sẹ̀gì míì pé àwọn èèyàn ń sẹ́ǹd pé Saudi ti declare pé ìjọ Thursday náà máa gun àròfá tó jẹ́ 31st of August péjọ Friday ní ọdún so èmi ń dá padà fún wọn pé ìjọ wo ni wọ́n declare so èmi ò rẹ́ lóhùn kí wọ́n reply but báwo la ṣe rìgáàdì àwọn mẹ́sẹ̀gì sí i. alhamdulillah nínú àwọn ẹni tí àwọn social media lásìkò tá à ń bẹ ní ọ̀nà àwọn tí ó mọ̀ mọ́ nínú àwọn irinṣẹ́ tí social media máa ń ṣe ó ní pé àwọn rúmọ̀ ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ tá a pè ní ọ̀rọ̀ àhesọ ìsábà pọ̀ èmi náà ti láti nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá ni mo ti sọ pé Saudi ti declare 31st ìyẹn ni pé yóò máa jẹ́ ọjọ́ Jímọ̀ irú àwọn tó ṣe kiri òǹkà ni wọ́n ṣe fúnra wọn Saudi ò fi declare ìjọ tí Saudi máa declare ó dìgbà tí Zulqaada tó bá parí Zulqaada ó sì parí láàrin ọ̀la sọ́túnla tí oṣù Zulqaada tó bá ti kanlẹ̀ wọ́n máa dúró ìyẹn ni pé tó bá ti pé 29 tó wọ́n dúró bóyá oṣù ó jáde tóṣù bá jáde wọ́n ṣe kí ni wọ́n máa declare ọjọ́ kejì ní ọjọ́ àkọ́kọ́ Dhul-Hijjah àmọ́ tó kò bá jáde ní 29 yẹn a jẹ́ pé wọ́n ka 30 wọ́n ṣe kí ni wọ́n kà pé so eléyìí bí wọ́n ṣe ń ka oṣù lélẹ́yìí eléyìí ò ń ṣe nǹkan tó rújú rárá bó ṣe lè kó kéré mọ́ tí Saudi bá náà rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ àgbà òkìní àmọ́ èèwọ̀n lè tí wọ́n ń fẹ́ẹ̀dì yẹn rúmọ̀ ni ó ṣe ṣe kó bọ́ síjọ́ tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n ń sọ ó sì ṣe kí ó bọ́ sí ìjọ́nù tí ó yàtọ̀ sí ọjọ́ náà ṣẹ́jú ká ṣe sùúrù kí a gbọ́ ìkéde náà wallahu a'lam. oníbẹ̀rẹ̀ kan lóun bá wí pé ẹjọ́ éèjì wo ni èèyàn lè tó máa pa ẹran léyà ẹni pé ọmọ ọdún mélòó ni èèyàn lè tó tí ó fi láǹfààní àti lè máa ṣe kíni àti máa pa ẹran léyà eléyìí nínú àwọn nǹkan tí ó rọrùn ni wípé ipò tí a bá ti kàláfà èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn yẹni pé àsìkò tí a bá ti la ìwọ̀ ẹ̀sìn bọ ọmọ èdè èèyàn lọ́rùn àsìkò yìí náà ni ó láǹfààní àti ṣe kíni àti máa pa ẹran àsìkò nílé wa bọ́ sí wọ́n ní àsìkò tí èèyàn bá bàlágà àsìkò alìbòlúùd ó lè jẹ́ látara àwọn àmì tá a fi ń dá ipò bàlágà mà lára tọmọkùnrin bá ti ń sùn tó bá ti ń lálàá kó ń dà nǹkan sára àbí tọmọbìnrin ni inú àwọn kan táwọn bá sọ pé tóun ọmọkùnrin bá ti ń kẹ̀ wọ́n ní obìnrin nígbà tó ń bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oṣù àwọn afáà mi mú látara àdìsí Ibn Umar àbí àdìsí Ibn Abbas tó ṣe pé a máa lọ sí ìjòkó oríṣi ọlọ́run wọ́n ní ipò yìí ó ní ṣe pẹ̀lú ọjọ́ orí tó ọjọ́ orí àwọn afáà mi mú jáde wípé ìzákùnlá ọ̀kẹ́ àwọn tó lè mú ẹṣẹ́ wàrà àwọn afáà mi mú wípé láti bí ọmọ ọdún 12 sókè èèyàn ti dépò bàlágà ìdí ẹ̀sọ́ mọ́tà wà mú jáde ni pé
ó dá tí o bá ti dépò bàlágà tó bá rí pé àwọn àmì tí ó máa ń jáde lára ẹni tó bá kó wá ti jáde lára ẹ̀ ń kọ́ sànímù definitely àmì yẹn a ṣe kí ni a máa mú kìíní yẹn tó gbẹ́ nígbà tó bá ti dépò bàlágà ìwọ̀ ẹ̀sìn ti ṣe kí ni ó ti di ọ̀ràn ẹ̀ lórí ẹ̀rú ẹni bẹ́ẹ̀ ó láǹfààní àti bẹ̀rẹ̀ sí nípa ẹ̀ràn wallahu a'lam. ẹjọ́ ṣé ìbéèrè ṣìkù ẹni tó bá torí àsìkò ti lọ. ẹni tó bá fẹ́ pa ẹran ṣé àwọn èèyàn ní kó lọ sí Eid. na ìbéèrè wípé dandan ni ẹni tó bá fẹ́ pa ẹran ṣé kó lọ sí Eid. àwọn eléyìí náà mú jáde nínú àwọn àdáàbò al-Eid àwọn ẹ̀kọ́ tá a fi ń bá ọjọ́ ọdún lò nínú àwọn ìfẹ́ta afẹ́fẹ́ àmọ̀tìmí òní pé kí gbogbo akátúyáyá ká jáde láti lọ ṣe ìjọsìn fún ọlọ́run ní Eid débi pé kódà ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam ó tún yọ̀ǹda fún obìnrin tó ṣe wípé àwọn onírun tí wọ́n rí nǹkan àlejò wọn ànábì ní àwọn náà láǹfààní àti wá sí Eid tí gbogbo akápọ̀ jáde láti gbé ògo orúkọ ọlọ́run jáde fọlọ́ ní àyíká bá gbà lọ ká mọ́ gbà bẹ̀bọ̀ wá kí ní ìrántí ọlọ́run ní ká ṣe lọ sí a máa ṣe ní àṣejáde láwọn tó Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd a máa ṣe láti lé lọ́nu dé Eid tó léyìn tó ṣe pàtàkì ní èèyàn fẹ́ pẹran kò pẹran ó dáa kí mùsùlùmí ká ṣe kí ni ká lọ sí Eid ká lọ kírun àmọ́ gbogbo ẹnikẹ́ni tó fẹ́ pẹran ṣé májẹ̀mú ni wípé ó bọ̀rọ̀ kí Eid kó tó pẹran là kìí ṣe májẹ̀mú Eid náà kìí ṣe ọ̀ranyàn súnà mu'akkada ni súnà tí a kàn nípa tí pé a fẹ́ kí gbogbo àwọn mùsùlùmí ká ṣe kí ni kí a kópa nínú ẹ̀ èèyàn wá lọ sí Eid ṣé ó lè pẹran bẹ́ẹ̀ ni ó lè pẹran àmọ́ tí ó kàn sọ ni wípé ó gbọ́dọ̀ rí wípé wọ́n kírun tán síwájú kó tó ṣe kí ni kó tó pa ẹran kí ẹran kó má lọ di kí ni kó má lọ di ẹran sàárà wallahu a'lam. ṣé iṣẹ́ wà ṣáà lè lọ síbi iṣẹ́ lọ́jọ́ Eid. well àwọn ìwà béèrè pé téèyàn lè ṣiṣẹ́ agbésẹ́ni lọ síbi iṣẹ́ níjọ́ Eid kò sí láìsí kéèyàn ṣiṣẹ́ ní ọjọ́ Eid tó bá ṣe wípé ìfẹ́ rẹ̀ gbà bẹ́ẹ̀ àmọ́ n tó tọ́ fún mùsùlùmí àsìkò ọdún àsìkò kan ní tó ṣe wípé a máa ń yọ kalẹ̀ láti ṣe gbígbé tóbi fọ́nù ká mú ìdùnnú jáde min sha'airillah nínú àwọn àsìkò abíyẹ ọlọ́ọ̀bà níkẹ́ọ́lá òun ni àwọn àsìkò yìí tó ká lè gbé títóbi fún ọlọ́run ní àsìkò yìí eléyìí náà nínú ọ̀nà tó tọ́ ọ̀nà tó dáa ní fún wa èyí tó dáa fún mùsùlùmí òun ni ká ṣe kí ni ká fi iṣẹ́ lẹ̀ lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìjọba ilé ayé náà àwọn náà sábà máa dìklẹ̀ àwọn àsìkò yìí ní ọdún fún àwọn èèyàn káàkiri àwọn ilẹ̀ àgbáńláyé tó tó bá rí pé ó rí báyìí náà àyíká mùsùlùmí náà káwọn náà ṣe kí ni ká gbìyànjú àti mú irú ọjọ́ báyìí ní àsìkò ìsinmi fúnra wa pé tó ń ṣe ọlọ́run pè ní pé àsìkò Eid àsìkò jíjẹ àsìkò mímu àsìkò ìrántí ọlọ́run ní ilé wallahu a'lam. jazakumullahu khair pẹ̀lú ìbéèrè yẹn. ìbéèrè tó bẹ̀rẹ̀ ní pé ìrántí ọlọ́run tí wọ́n ní kí a máa ṣe ní àsìkò títúlù ìjàmbá ti wọlé àbí àsìkò ọdún ṣé wọ́n ní ká máa ṣe lákòókò àṣepọ̀ ní àbí kéníkálùkù máa ṣe tiẹ̀. èyí tó nílẹ̀ lọ́dọ̀ àwọn sálàfù wa òun náà ni wípé ẹnikálùkù ó máa ṣe tiẹ̀ ni ẹnikálùkù ó máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó ti pé àwa máa ṣe pa Allahu akbar Allahu akbar là sábà wo ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí wa kí táwọn èèyàn máa ṣe lílé tó bá kírun tán ẹnìkan kan gbé máìkì ní Allahu akbar gbọdọ̀ Allahu akbar la ilaha illallah la ilaha tó bá ṣe ní ká ṣe lílé là bẹ́ẹ̀ kọ́. oúnjẹ náà ní fáksì rúfì iná min at-ta'lil wa at-takbir wa at-tahmid
ṣé o ní ẹ pọ̀ nínú àsìkò yìí láti máa ṣe àtẹ̀kbír àtàmíd àtàlíl ẹ máa dúpẹ́ fún Ọlọ́run ẹ máa ṣe bí tí ó tóbi fún orúkọ Ọlọ́run. eléyìí àwọn afáàní eníkálukú ó máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ láwọn àsìkò torí aláǹfààní àti ṣe nígbà tá a bá ń lọ lójú ọ̀nà aláǹfààní àti ṣe nínú yàrá wa nínú bẹ́ẹ̀dúrúmù wa níbi iṣẹ́ wa lọ́fíìsì wa aláǹfààní àti ṣe. tó àsìkò yìí eníkálukú ó máa ṣe tiẹ̀ ní tó bá bá sí àsìkò àlùmọ̀kọ́yáàdì yìí náà bákan náà tá a bá kírun tán oníkálukú mọ̀ ṣe tiẹ̀. nǹkan mọ́ àwọn èèyàn lára òun ni àwọn kọ́mọ ṣe àzùkárù jàmáì kọ́mọ ṣe láṣẹ papọ̀ èrò bá tún náà mu. kẹ́ríkálukú máa ṣe àzùkárù tiẹ̀ òun ni tá a ṣe kí ni òun ni tí a gbà lérò wallahu ta'ala a'lam. adúgbò àwọn ṣèkà lákùn gẹ́gẹ́ bí tí wọ́n kí àwọn ṣèkà bá fi kún un pé àwọn àṣkáàlì àlùkọ́yàdì tó ń fi lẹ́yìn kọ̀ọ̀kan ṣé àṣkáàrì ìbára sọ̀rọ̀ àti yẹn náà ṣé ìlàkọ̀ máa ṣe ni àbá mi ṣe bá dájú sí àṣkáàrì ìdáhùn èyí tí ẹ sọ fún wa yẹn ṣé àníṣe yẹn náà àbí méjì láàmú ṣe àbí pé àwọn àṣkáàrì ìkọ́yàdì lẹ́yìn ṣé ó ní ádàbí ìgbà tá a ti ṣe tàbí dákẹ́ àbí ìgbà tó bá kàn sú wa látàn tó gbọdọ̀ ó ti sú tó ìṣe tó báyìí. jazakumullahu khair. àwọn àbùkárù tí a mọ̀ ṣe pàtàkì jùlọ àwọn tó jẹ́ pé àwọn tó jẹ́ mọ̀kànlá adìyẹ tá a mọ̀ ṣe lẹ́yìn àsìkò rún wọ́n bẹ̀rẹ̀ náà sọ̀rọ̀ ìlọ́wọ́ àṣekù tèmi rahimahullah nínú lẹ́ka ọba àbùmọ̀fẹ́ àlàyé tí bàbá ṣe ni wípé ní kékeré tá a bá ti sálámà àwọn àbùkárù tá a mọ̀ ṣe tẹ́lẹ̀ yẹn a ṣe tá a bá parí àbùkárù yẹn a wá gbé في تكبير الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. wọ́n ti ẹ̀jẹ̀ pé àwọn afá mi nínú kí ni àkàrù yìí òun là á kọ́kọ́ ṣe. fàmí ni ó ti ẹ̀tìkú ti dípò ìwádìí pé díkùrù náà ní ìtàfẹ́ ṣe ìyẹn òdì kan ní. àmì ètò tẹ̀wọ̀n jù ní wípé àkàrù ti bá da àwọn sọ̀làwátì yẹn a ní dá wọn dúró a ṣe ní kíta bá ti ṣe tán àwọn Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd. ǹjẹ́ ó ló ń ka iye tá a ṣe kò ló ń kà èyí ó mọ̀ ṣe káàkiri ní sẹ́yìn irú yẹn èyí tó bá lè ṣe tó bá rẹ̀ filẹ̀ tó bọ́ sí nǹkan mi àwọn àsìkò orun nìyẹn àmọ́ tí àwọn àsìkò tó ṣe pé mutlaku ni wọ́n lẹ́yìn ìgbà tó bá ti wọnú Dhul Hijjah ìyẹn ò tẹ̀ wulẹ̀ ní ó wà lórí ìrìn ní orí ìjókòó ní orí ìsúnlẹ̀ ní ká mọ̀ ṣe kí ni kí.